ó fún ìwọ ọkùnrin tí ó dé fìlà bíi fìlà mi ò mọ ẹ o, ṣùgbọ́n mo máa show fídíò ẹ̀ díẹ̀ tó mo ó dà pé ó tún ti ṣe the second video. Ìdí tó ṣe ni pé mò ń fìlà pé ó dà pé wọ́n ti caution ẹ̀ ó wá ń praise Sunday Igboho, ó ń praise Ààrẹ Ọ̀nà Kakanfò, ó ń praise ẹ̀. Ṣé o ti gbàgbé pé ìwọ ló sọ wípé ó sọ nínú fídíò ẹ kan tí mo rí mo máa wá, kò sígbà tí mi ò ní wá fídíò yẹn, mi ò dẹ̀ mọ orúkọ ẹ, tí n bá mọ orúkọ ẹ màá ti pe orúkọ ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé o ń gbọ́ mi? Ẹ jọ ẹ fi fídíò ìṣọwọ́ tí tó máa fi dọ́dọ̀ ẹ, ẹ fi ṣọwọ́ tí tó máa fi dọ́dọ̀ ẹ. Ọmọ àlè Yorùbá ni, mi ò fẹ́ mọ bó ṣe jẹ́, mi ò dẹ̀ fẹ́ mọ̀ bóyá pírìsẹ́ńtà ni. Tí bí o ṣe sọ̀rọ̀ lálákọ̀ọ́kọ́ yẹn, even tẹ́lẹ̀ kejì gan, á jẹ́ ká máa rí nídìí wípé o ti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ Tinubu. Ojú Yorùbá ti là. Ìwọ mọ̀ pé ọ̀rọ̀ ni Yorùbá máa ń dọ́ṣá, tí kì bá ń ṣe pé wọ́n ti fi owó dí ọ̀rọ̀ tí Yorùbá ń dọ́ lọ́wọ́ nígbà tó ń gbọ́ nígbà yẹn ti fowó di. Ayé ò lè rí báyìí. Now tí a dẹ̀ ti gbà pé a ò ní ìdí owó wọn mọ́, a ní ìdí agolo ráìsì wọn mọ́, a ní ìdí tòmátò wèrè tí wọ́n ń pín mọ́, a ní ìdí aṣọ wèrè àti ìgbálẹ̀ tí wọ́n ń gbé kiri mọ́. Ohun tá a fẹ́, it is justice, kí wọ́n pín ìlú ìkólíkálukú máa lọ. Òun la fẹ́. So etí wa ti là. Tó bá sọ̀rọ̀ kó tó sọ sílẹ̀ àti dohun tó sọ àti mọbi tó ń lọ. Ó sọ pé okay fine, tí a bá wá táwa padà wá já sí wípé àwárí Nigerian nation yìí gbà, ó ní ká má sọ Tinubu nù. Kí ni Tinubu jẹ́? Dá mi lóhùn ṣe pé you are stupid, you are very stupid. Kí ni Tinubu jẹ́? Ṣé Tinubu jẹ́ bàbá mi ni? Kò yé mi. Ṣé Tinubu bọ́ mi rí ni? Látijọ́ tí wọ́n ti bí mi, láti ìgbà tí mo ti dìde, tí mo ti dójú ni mo ti ń dá ṣiṣẹ́ kí n lè jẹ́ èèyàn láyé. Ṣé Tinubu jẹ́ bàbá mi ni? I contributed to the growth of this country. Tinubu never contribute anything to the growth of this country. Ju pé ó bà ìlú yìí jẹ́ lọ. Tó fi ń sọ pé tí at the end of the day tó bá pé àti ká wá máa rò wípé Yorùbá nation yìí ò ṣe é jẹ, kò jẹ́ ká tún bọ́ sínú oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Ó mọ Ọlọ́run ni. Ẹ̀jẹ̀ tó bá ti ń dowó lọ́wọ́ àwọn ìjọba, wọn ò lè wọn ọmọ kan tó ń pè ní Ọlọ́run. Ayé wọn ti bàjẹ́. Tó bá ti ń dowó àbẹ̀tẹ́lẹ̀ láti wá máa sọ̀rọ̀ níta, wọn ò wá bíbá láti wá dowó. I am not a blogger. I always say it. I am a prophet of God. A prophet of God, when he saw what is wrong, he will say it out. It is only the fake out of it we saw what is wrong and he will silent. When we saw what is wrong, the spirit in us will never allow us to rest until we say it out. That is a prophet of God. That is a man of God. That is what we call a leader. A leader will always see what a real leader. When he see what is wrong, he will always want to say it. He will not keep silent. The spirit will not rest until we say it. Wọ́n ní pé Tinubu pé ká fi ṣe second option. Pé tá a bá sọ Tinubu nù, a máa tún bọ́ sínú oko ẹrú. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ìrandíran ẹ ló máa bọ́ sínú oko ẹrú. We don't fear anything. Ìta tí ń jẹ látijọ́ yìí kọ́. Ìyàtà tí ń jẹ látijọ́ tó fẹ́ tó ìta máa jẹ ni nígbà tá a bá gba Yorùbá nation. Wọ́n ti fún yín lówó ni. Tí mo tún ti ṣe another video padà, mo wá rí pé òun kí Sunday Igboho wíyọ́ ti bẹ́ẹ̀ wí, orí ẹ ti dàrú. Ẹ̀yin ọmọ àlè Yorùbá, àwa ń ronú pé Yorùbá nation la fẹ́. Ìwọ ń rò lọ́kùn ààrẹ wípé tí kò bá ṣeé ṣe. Ẹ̀kọ́ tó ń rò ní pé kò ní ṣeé ṣe. Tó bá ẹni tó bá wá ń rò wípé Yorùbá nation ò ní ṣeé ṣe lórúkọ Jésù, kò ní rí Yorùbá nation yẹn. Òun àti ìran gbogbo ìdílé àti gbogbo ọmọ tó bí wọn ò ní rí Yorùbá nation. Wọn ò ní tẹ́sì ire tó bá wà nínú Yorùbá nation nígbà tá a bá débẹ̀ tán. Tinubu can never be options. I continue say it and I will say it. What God showed me about that man, he can never lead this country. He's not a leader. Any leader must be vocal. Any leader must fight for the right of the people. Any leader, it is not only pé ó máa ja ìjà yẹn nínú yàrá, ó máa jáde síta. Àwọn èèyàn á rí pé ó ń ja ìjà nítòótọ́ nítorí àwọn èèyàn. That is when you become a leader. Òun ni bàbá Ìdòwò ṣe yẹn. He's a leader. Kò ṣe pé yà ìjà inú yàrá. Yóò ṣe pé ìjà. No, you will come out and let people know you stand for truth. That is all. Tinubu don't stand for truth. They just want to use people to gather wealth, and the wealth tí wọn ò lè ná tán, tí wọn ò lè gbé lọ sọ́run, tí ìrandíran wọn ò lè ná tán, ṣùgbọ́n mo mọ̀ pé ogun ló máa fi kó sí gbogbo ayé àwọn ọmọ àti ìrandíran. Wòlíì Ọlọ́run ló sọ̀rọ̀.
ṣe wọ́n wá ń fún wa options ó sọ fún wa wípé mi ò mórúkọ ẹni ìbá tí máa dárúkọ ẹ báyìí gbogbo àgbáyé máa attach fídíò ẹ kò sí máa attach fídíò ẹ mọ́ fídíò yìí pé at the end of okay if we did not succeed in Yoruba nation race tansa say let's take Tinubu as option. Who is Tinubu? Is Tinubu my father? Does Tinubu feed me? Does he feed anybody? Gbogbo àwọn tá à ń sá eré Yorùbá nation ṣó feed wa ni? Gbogbo àwọn tá à ń sá eré Yorùbá nation yìí we have contributed seriously to the growth of Nigeria. Kí ni Tinubu jẹ? Kí ló ṣe? Gbogbo ohun tó bá láwọn ṣe owó ló fẹ́ fi kó jẹ. We saw it. A ti kọjá àwọn tó máa ní no èmi ò lè gbowó àbẹ̀tẹ́lẹ̀ mo ti kọjá ní tẹ́ máa kówó àbẹ̀tẹ́lẹ̀ wá fún ọ̀pọ̀lọpọ̀ calls ló wọlé but I don't care ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló send the message sí wa but ìyẹn kọ́ ni problem tèmi èmi ti kọjá tó máa dowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni nítorí pé Ọlọ́run ló rán èmi níṣẹ́ kò sí nǹkan kan tí ẹ̀dá alààyè lè fi èmi ṣe àkàndá ní èmi ṣé ń gbọ́ mi mo sọ fún ẹ àkàndá tí kì bá ń ṣe pé àwọn wòlíì tí wọ́n bá dodo ẹ̀jẹ̀ àwọn wòlíì burúkú àwọn wòlíì òṣì àwọn wòlíì àtẹnujẹ àwọn wòlíì tí wọ́n ń jálé onílé wọ́n fi ń bo ti ara wọn wọ́n sọ ẹ̀yin ọmọ Yorùbá wọ́n sọ yín di jẹ̀ǹbẹ́tẹ̀ wọ́n gba agbára ewé àti egbò lọ́wọ́ yín wọ́n wá gbé jẹ̀ǹbẹ́tẹ̀ lé yín lọ́wọ́ ṣẹ́yìn náà rí báyìí ẹ jẹ́ kí n sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ọmọ Yorùbá òde sí àwọn wẹ́wẹ́wẹ́ òde sí tí wọ́n fi ya ọ̀lẹ àwọn wòlíì ìlú yìí àwọn wòlíì olè àwọn ló sọ wọ́n di ọ̀lẹ àwọn ló sọ wọ́n di ojo wọn ò jẹ́ ká fèsì tó jẹ́ ká fèsì ta ló sọ fún yín pé ìwé àti egbò ò dáa ta ló sọ fún ipò tó ń fò lókè ò dáa ta ló sọ fún ipò tó wà tó ń rìn nílẹ̀ ò dáa bó tó wà nínú omi ṣùgbọ́n Olúwa ló fún wa ní àṣẹ I continue to say it ṣùgbọ́n àwọn wòlíì yìí kọ́kọ́ ba eré àyẹn jẹ́ náà wọ́n wá gbé jẹ̀ǹbẹ́ tẹ̀lé yín lọ́wọ́ náà tógun bá tiẹ̀ wá padà dé báwo lẹ ṣe fẹ́ ṣe ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ẹni tó ń sọ̀rọ̀ wípé to Buhari is the second option Peter that is Tinubu is the second option Peter Abatiewade at the end of the day tá a bá rí Yorùbá nation gbà wípé ó jẹ́ ká lè mú Tinubu kí ká má lọ sọ Tinubu nù ká má lọ Tinubu wò ta ló ń jẹ́ Tinubu ó bọ́ mi ní àbóbó ẹ̀ ó bọ́ ìyá ẹ̀ àbóbọ́ ìyá mi ṣògbé kí ló kèmí pẹ̀lú Tinubu ó ń jà tí èmi náà ń jà ìjà tèmi ìjà táwọn dẹ̀ ń jà ìjà kọ́kọ́wó jẹ ni ìjà táwa ń jà ìjà gbogbo ìlú ni pé ìlú yìí ní láti dá that is all tó tí wọ́n bá rí páwọn ò dóhun táwa ń sọ fine àwa ti dóhun táwọn ń sọ kọ́ lọ fọwọ́ mú Nàìjíríà kọ́ fi àwa sílẹ̀ àwa we are Yoruba nation kí wọ́n pín wa káwọn máa rúlu Nàìjíríà lọ kò sí nǹkan tó kàn lọ́dọ̀ wọn lọ́hùn kí wọ́n dẹ̀ pín àwa tá a pera wa ní Yorùbá nation káwa máa bá tiwa lọ́tọ̀ Tinubu can never be our leader he can never be my leader. ó ṣe mí láàánú fẹ̀yìn ọmọ Tinubu pé ẹni Tinubu ní bàbá ẹni ó ṣe mí láàánú fún ẹ̀yin ọmọ Tinubu pé ẹni irú Tinubu yẹn ní bàbá liars èyí tó yẹ pé kò sí ohun tí wọ́n sọ tọ́ba làwọn máa ra pẹ́ńsù fún yàn kí n sọ fún yín lọ́la ẹ lọ wò dáadáa wọn ò lè rà tí wọ́n ti sọ tẹ́lẹ̀ Tinubu has failed before and he will fail again kò sí bóyá fẹ́ ṣe. They sell us to the Fulanis. He is one of those people that sell us to the Fulanis. So therefore forget about don't talk about that again you that man. Tó o bá ti dowó lọ́wọ́ Tinubu lọ fún Tinubu lówó lọ dáwó ẹ̀ padà fún tó o bá dẹ̀ dá padà fáìn má jẹ́ ká tún rí ẹ̀ ń tàpọ̀ tún sọ nípa Tinubu mọ́ láyé ẹ̀ if not we know the next thing to do for you. A máa darí àdúrà ibi a máa darí ẹ̀ sí ẹ. Tinubu can never rule Nigeria. Tó bá pé tòótọ́ o ní insight ní tòótọ́ o sì ní ẹ̀mí Ọlọ́run you will know that Tinubu the only thing he want to rule is that to be famous and then to gather the wealth of this country that is all. Kò rule because of the masses kò rule because of the poor and you people are ruling so that you can bring good living to the poor and to everywhere. Everybody should be equal not only you will be rich and we will be poor. It is not possible. Ẹ share video yìí ẹ jẹ́ kó dí ọ̀dọ̀ that stupid man tó sọ̀sọ̀kú sọ pé tá a bá ti gba Yorùbá nation ó jẹ́ ká lè fi Tinubu ṣe option who is the ta ló fẹ́ fi Tinubu ṣe option ọmọ olè ló fẹ́ fi ṣe option ọ̀dàlẹ̀ ló fẹ́ fi ṣe option
wo ṣí ẹ̀ jáde mi ò tí ì dé o bàbá confam JP ló ń sọ̀rọ̀ àlàáfíà ni.